Guys, it's not good to be wasting food. But tell me, jẹ ọ̀gẹ̀dẹ̀ tèmi, mo jẹ tán. Ṣé ti rí? Mo jẹ tán. Eléyìí ńkọ́? Mo jẹ tán o. Kí ni? Eléyìí wo? Nǹkan nìyí, mo jẹ tán o. Ẹ jẹ́ n ṣe dáadáa kí lè bá rí wọn dáadáa. Ṣé ti rí? So? Ẹ̀rí èmi jẹ ọ̀gẹ̀dẹ̀ tèmi tán, eléyìí ti bàjẹ́. Ṣé ti rí? Eléyìí ti bàjẹ́ o. So? Ẹ wá nǹkan tọ́kọ mi jẹ o. Eléyìí ńkọ́? Ṣé lè bàjẹ́? Ṣé yẹ kí eléyìí bàjẹ́? Ṣé lè bàjẹ́? Yín náà ẹ wò, ṣé ti rí? Ṣé kò yẹ kán jẹ lé? Hello, calm down. Ẹ wò. You must not waste food in this house. Then you eat it. No. Because I'm not going to eat that. No. You need jẹ. No, Daddy, you have to eat it. Calm down. Ẹ máa jẹ. Ọ̀gẹ̀dẹ̀ yẹn kékeré tó ṣẹ́kù sísàlẹ̀ kìíní. Ṣé kò ṣe oúnjẹ ni? It's not necessary I eat this. It's not necessary to eat this, but ẹ jẹ torí ẹ̀ náà, guys. Ìtọ́ wà lórí ṣọ́n tó bá ti gbọ́ gẹ̀dẹ̀. Torí ẹ̀ gbogbo ni mo cut sí báyìí. Torí ẹ̀kọ́ lélẹ̀ yìí. Irọ́ torí ẹ̀kọ́. Irọ́. Torí ẹ̀ mo cut sí báyìí sẹ́. Ṣé wà ló lélẹ̀? Èmi mo lélẹ̀. No. Mo gbà. Torí pé lè ti bàjẹ́ títí nílẹ̀ gbọ́. Alẹ́ mi ni mo fi síbẹ̀. Guys, my husband must eat this thing. Tó ti fọwọ́ pò ní àwọn yẹn. You must eat it by fire by force. Come. Come, sit down. Come. You have to eat it by fire by force. Oh yeah, I'm going. Jẹ́ kí n jẹ fún No, you're. Oh, are you going to force me? You have to force it. You have to eat it. Guys, over there, nothing must waste. My hand is not dirty. Ẹ fọwọ́ mi lẹ̀. Ọwọ́ tó ti fi kó mi ní. Ẹ fọwọ́ mi lẹ̀. Ẹ máa jẹ o. Irọ́. Guys. Kò dá báyìí ṣe ti rí. Stop now. You have to eat it. I still have to eat this? Yes. Why do you press it in my hand? Just dey play. Kí ra ògbó owó ẹ̀sìn. Kò dá o. Ṣé yẹ kẹ́ Yes now. Ṣé kò yẹ kẹ́ jẹ? Ẹ bó ṣe waste. Báwo ni màá ní kí n jẹ? Stop now. Báwo ni màá ní kí n jẹ? Ṣé wàá dá báyìí nísìn? Is that not what you want? This food, my husband is wasting food in this house. This is not waste of food. It's wasting of food. Ìsàlẹ̀ ọ̀gẹ̀dẹ̀. Ìsàlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ yìí wò kò bá jẹ́ náà. Ọ̀rọ̀ nǹkan ṣé wọn kì í jẹ? Okay, I don't want to eat it. Simple. Mi ò fẹ́ jẹ. But you don't want to eat it. But when I ask you to eat, you don't want to eat it. See my hand now. Ṣàgọ́ yẹ kí fi kíní ìrọ̀bù ojú yìí ni. If I try it now, stop. Ẹ̀yin náà wò ó náà. Ẹ wá ní mi fẹ́ try ẹ̀ kí ni. She ma try. Ẹni mi ò tó. Look at my hand too. Ẹni mi ò tó. Nílò máa fi yí ẹ. Ẹni mi ò tó. Máa fi yí ẹ lójú. Máa fi yí irun ẹ. Máa fi yí irun ẹ o. Máa fi yí. Ìwọ̀n pé ẹnu máa ń káyín lára. See yourself. Clean your hand. You can clean my hand. Nǹkan tẹ̀ ṣe yóò make sense Ọlọ́run. Ẹ ṣe máa waste oúnjẹ fún mi. Mi ò waste oúnjẹ. Guys.